èyí mo fẹ́ gbé wí ọ̀rọ̀ méjì náà ni mo fẹ́ sọ ẹnu bàbá àmọ́mú òkè ni mo ti wí ó wá dùn mí kí bàbá ò sí níkàlẹ̀ mọ́. ohun tí mo fẹ́ sọ náà ni pé Yorùbá ló ní àìkọ́wọ́ orin ọmọ ejò ní í di àjọ méjò. ọmọ ejò nìkan kọ́ kọ́dà ìyá máa jẹ̀yà ejò gan fún ẹ̀ náà tí ò bá fọmọ ẹ̀ mọ́ra. gbogbo ọwọ́ tá a dọ́jọ́ lọ́kùnrin ni lóbìnrin ni níbi tí a láyé dé àgbà kù àgbà ó sì máa kù náà ni. We are the leaders of tomorrow. We are the leaders of tomorrow. My future is bright. My future is bright. Ó bẹ́tà kó o yẹrẹ o. Kí ló ń ṣe lọ́wọ́? We are the leaders of tomorrow. Tó ń wí àwa la lọ́la. My future is bright. Èwo ló ń gbé ṣe lọ́wọ́? Àríṣe láríkà Yorùbá ló wí bẹ́ẹ̀. Ajé àwòdó òjò ti ń pa gúnbọ̀ ọjọ́ ti pẹ́. Àmọ́ ẹni kó wá béèrè lọ́wọ́ yín ó ti pẹ́ gan láti primary school àròdó ẹ̀yin náà kọ́ olúwa ni nọ́pọ̀ tí mo fẹ́ yọ jáde náà nù fún gbogbo àwọn tá a jọ̀jọ̀ lọ́kùnrin ni lóbìnrin ni àríṣe láríkà wá bá àrògbọ́n kò ní bàjẹ́. èyí tó ń ṣe lọ́wọ́ òun náà ni ó júwe pé your future is bright, your future is bright. ẹ dákun bàbá onínáwó dà bí wọ́n bá fẹ́ tẹ̀sí future is bright bí wọ́n ti máa tẹ̀sí rẹ̀ jù báyìí náà lọ. Ajé àwòdó ẹnu yín náà lẹ ti sọ níṣẹ́ pé bí yẹn ó bá lógo gbogbo yẹn ó bá nínú tí ó tún nínú ẹnu gbogbo tí ń ṣẹlẹ̀ ń yàrá bí ó ti máa ṣẹlẹ̀ nu. obstacle làwọn ilé ìbò ń pè é is an ambiguous and it must you must encounter it. bàbá onínáwó ní bàbá onílọ́ǹchì òye tún lọ́jọ́ bí wọn. future ẹ̀ bright náà ni òun náà ní gbogbo tí fi ń ṣẹlẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ àwọn kan kójọ wọn ò rí ṣe bí wọ́n ti ṣe yìí. èyí tí mo kàn fẹ́ bẹ́lẹ́ dùn àfún yín kí n rí kù níbi pọ́ìntì yẹn mo ṣe bí ọlọ́pàá ní gbogbo àti dìímú mọ́ tẹ́sítì náà ẹ̀ wò ṣó ń gbé ẹ̀ wájú àròdó látọjọ́ òun yóò kú dáa jù báyìí lọ ibi tó dé kò ní bàjẹ́ ìfẹ́ wọnú obìnrin tó yán. bàbá onínáwó àmì ebùsọ̀n èyí mo kàn fẹ́ sọ náà ni pé àfáà ló ní yazunnuna bi khairan wa ma bi yamin khairin ni bẹ́ẹ̀ tí ń lò lọ yìí ó ní láti gbà tẹ́ ẹ̀ tí ń bàbọ̀ wá kódà bí ẹ̀ ò bá mà bí ẹ̀ bá bí Ajé Àwòdó wọ́n jẹ́rìí sí wọ́n lè sọ ń bẹ̀. èyí tí mo kàn fẹ́ sọ fún yín náà níbẹ̀ ni pé bí tí ń rí yìí ọ̀tá ọ̀fẹ́ jó dalẹ̀ inú wọn ò dùn sí túláàsì sí ni. àmọ́ fàṣàyà kùnà ni mo fẹ́ wí fún yín máa kọ́ di ẹ̀sùn náà bìnà bí wọ́n bá ti ń dì í lálẹ́ bí wọ́n bá ti ń dì í láàárọ̀ ní ìyálẹ̀ ta ó ní ṣe déédéé àlámà rí gbogbo abiyamọ tó wà ń kalẹ̀ ẹ̀ bá mi sáámi bí wọ́n bá ti ń dì í láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní ìyálẹ̀ ta kò ní ṣe déédéé àlámà rí lọ́lá oníṣẹ́ ńlá Muhammad Ìlọrin láwà álìmí ni wọ́n ń kí baba tó bí wa lọ́mọ Ajé Àwòdó àánú Ọlọ́run nípa bí téèyàn bá ti gbá kínní sọ̀rọ̀sọ̀rọ̀ yìí mú bí wọ́n bá ti sọ́ńlé bàbá ọba àlọ́rin tí wọ́n ti ránṣẹ́ pè yẹn pé wọ́n ṣe nǹkan báyìí fún wa ó ti kọjá ẹni tere èjì tere motivational talk náà lágbẹ́lẹ́ náà àgbàlagbà nínú ládàbí tí wọ́n kọ́ wa pé iná ṣáàyẹ̀kọ́ láṣàtà àti inú gbogbo ẹ̀ náà inú ádàbù náà ló wà bí eré bí àwàdà dọ́bà tá a ṣe lọ yìí ó yé gbogbo ayé nílé bàbá ọba àlọ́rin èyí tí mo fẹ́ yọ fò fún bàbá àmì ebùsọ̀nù pé ẹ múra sí i ẹnìkan ló sọ fún ògo àgbáyé lẹ́ẹ̀kan pé tó kó kíní ẹ̀ pọ̀ eré kọ́ ni wọ́n máa fi ń débẹ̀ yóò ti máa rí náà ní àdúrà ni mo fẹ́ ṣe fún yín sọ́ọ̀tù fàtì àtàǹṣe nílọrin òun náà ni a fi ká gbogbo ẹ̀ nílẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyí ó ti dá fún àwọn aṣíwájú onísàngàrì àwọn tí ń jẹbẹ̀ dáadáa gbogbo lẹ́nu number 1 òní ìbàjẹ́ wọ́n ti jẹbẹ̀ ṣe Ádámù náà ni ìmọ̀lẹ̀ ànábì ni ló jẹ́ fún ní mímà ṣé o Ádámù ọmọ àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ ti wí òun dààmú ara mi Ádámù náà ni
ìmọ̀lẹ̀ ànábì ni ló jẹ́ fún ní mímà ìmọ̀ wọn sì fò síbẹ̀ tòun ti áàkà bàbá kò ní bàjẹ́ lọ́lá oníṣẹ́ ńlá Muhammad tó yẹ àkókò tó ti lọ gbogbo ẹ̀yìn àlùbákà tẹ́ wà níkàlẹ̀ oúnjẹ ọmọ kò bérété ìwọ̀n.